foster unity, to strengthen our bond, and also he also used that opportunity to reflect on the past, deepen the present, and project the future. And finally, the President General League of Imams and Affairs thanked everybody, most importantly, the Awujale and Paramount Fellow of Ijebuland, Dr. Sikiru Kayode Adetun October 2nd, the Chief Imam of Ijebuland, the Grand Chief Imam of Ijebuland, Fadil Sheikh Miftahudeen Badigisha Yobadijo, and all other Imams, and most importantly, the Mudir of the Markaz, Fadil Sheikh Al-Mudir Habibullah Adam Abdullah Nilur Hafizahullah wa Ra'ah. Subhana rabbik rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah. جزاكم الله خير الجزاء. لضيق الوقت الآن يتحول الميكروفون إلى فضيلة المدير الذي بمكانه وبصفته في هذا المحفل رئيسا لهذه الجلسة يلقي ما في رقابه من كلمات مشجعية إلى العوام، فجزاكم الله خير الجزاء. wọ́n á torí rẹ̀ jòkó ó ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ bọ̀ wá báyìí. A lọ sí ọ̀dọ̀ bàbá wa alfáàgbà Mudirul Markaz fún gẹ́gẹ́ bí ìjẹ́ alága wọn lórí ètò àpérò tí gbogbo wa ṣe wá láti àwọn ìlú kọ̀ọ̀kan sí lónìí. Gbóngbóng yóò mọ̀ lọ sí ọ̀dọ̀ bàbá wa Fadilatu Sheikh Muhammad Habibullah Adam Abdullahi Al-Alawi OON Mudirul Markaz bàbá lágége ẹ bá sọ pé Hafizahullah lọ́wọ́ ni à ń lọ báyìí. Àpérò ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. mo ní àǹfààní láti tọrọ àforíjì wípé wọ́n lẹ́rẹ̀ tí mi àbí ẹ̀rẹ́ sí mi. Bẹ́ẹ̀ sì ni kìí ṣe bó ṣe wù mí òun nìyẹn, mi ò sì fẹ́ dá yín dúró. Mo kọ́kọ́ tọrọ àforíjì lórí yẹn. Ẹlẹ́ẹ̀kejì, ìjókòó yìí gẹ́gẹ́ bí a ṣe pè ní 3-day conference tí mo dẹ̀ jẹ́ alága ìjókòó conference yẹn. Ẹ̀dàkùn conference yàtọ̀ sí gbogbo òde, ó yàtọ̀ sóde àwa lálàáfà, ó yàtọ̀ sí òde wáàsí àbí mọ́lídì. So eléyìí àkọ́kọ́ mú ní ẹlẹ́ẹ̀kejì. Lóòtọ́ àfáà ni wa, àmọ́ nǹkan tá bá pè ní conference mu'tamar, gbogbo wọn bá pè ní mu'tamar, wọ́n yìí ṣe àjásí mẹ́. Tó bá ṣe àjásí lórí gbogbo èèyàn máa ti sọ sáyẹ́, máa ti sọ ẹgbẹ́ tó bá ti sọ fún ẹni tó sọ̀rọ̀ yẹn pé ó ti dé kúrò mẹ́. Èmi mo fẹ́ àkọ́ jókòó yìí, so wá jẹ́ ṣe yẹ àṣẹ òun ni. Síwájú kí n ká tó bẹ̀rẹ̀ pẹ̀lú onígbogbo ẹ̀lú lásìkò, á lo àsìkò fún díẹ̀. So àsìkò tá fẹ́ lò yẹn kò gbọdọ̀ kọjá. Mò ń kíyàn, mò ń ṣe gbó, o ti kí kálukú, wọ́n ti kí wọn, máa wùlẹ̀ tó kíyàn mọ́. Ìyẹn ó jẹ́ lẹ́ẹ̀kejì. Bọ́ sórí ọ̀rọ̀ tó bá fẹ́ sọ tààrà, kó lọ́bẹ̀ kó sọ tó fẹ́ sọ kókó la fẹ́ mú, ó jẹ́ lẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, gbogbo jókòó yìí
mo bẹ̀rẹ̀ wípé gẹ́gẹ́ bí bàbá Kéwúlérè president Rabita gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, mo kí gbogbo ẹ̀ tó yẹ kí n kí pátápátá látòkè délẹ̀. Ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn imams láì ní máa dárúkọ, ó fi wá dórí àwọn olóyè Rabita. Àwọn olóyè yẹn aṣíwájú, bàbá àdínì, ààrẹ àtàwọn míì bẹ́ẹ̀ lọ, mo kí wọn. Gómìnà wa ní Ògùn State, mo kí wọn púpọ̀. Gbogbo àwọn tá a pè la dúpẹ́ fún, mo sì kí wọn. Tí mi ò bá kí wọn kò ní kún tó. Náà àwọn tí mo ti kí yẹn tó bá ní mi ò bí ó má bínú o. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn lọ́balọ́ba pátápátá látòkè délẹ̀ tí mi ò ní máa dárúkọ, gbogbo wọn mú kí wọ́n fi Àwùjalẹ̀ kí wọn. Bàbá wa ìmáàmù Ìjẹ̀bú Òde, mo dá wọn kí lọ́tọ̀ torí pé kọ́nfẹ́rẹ́nsì yìí àbá ti ṣe owó ẹ̀ ṣáájú, bọ̀tá ló fẹ́ bá wa gbà, àwọn ni wọ́n bá jẹ́rìí sí pé ẹgbẹ́ wa sí Ìjẹ̀bú. Ìjẹ̀bú òdẹ̀ṣẹ̀ máa ṣe nǹkan ètò wọ́n mọ̀, in tó yẹ ni wọ́n mọ̀, bọ́lọ̀ ń ṣiṣẹ́ wọ́n ní ẹ̀. Kí wọ́n jẹ́wọ́ gbà yẹn, wọ́n gbé fún Àwùjalẹ̀, Àwùjalẹ̀ sì bá wa gbà. Ìlágbára tá a lè ṣe àwọn fúnra wa àṣẹ, èyí t'Àwùjalẹ̀ bá wa lọ́wọ́ sí ó pọ̀ ń bẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ bàbá náà, àwọn fi oyè dá wọn lọ́lá, oyè tó fẹ́ fi dá wọn lọ́lá yìí, gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá yìí ní ọ̀rọ̀ pé ẹnìkan bá wọn nítọ́jú orí. Ẹlẹ́ẹ̀kejì ní ti pípẹ́ lóyè. Ẹlẹ́ẹ̀kẹta níbi ẹ̀sìn, kò sẹ́ni tó ṣáájú wọn, gbogbo yòókù irọ́ lókù. Àbí wọn púpọ̀. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n fọ́lọ́run kí gbogbo wa. Ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tó fẹ́ fún wa ní keynote address lénìí, mo kí wọn púpọ̀. إذا كنت في حاجة مرسلة فأرسل حكيما ولا ترسله. Yàrá bá fẹ́ rán ìránṣẹ́ wá ọ̀jọ̀gbọ́n kò ránṣẹ́. Tó bá ti ránṣẹ́ máa wùlẹ̀ sọ fún pé báyìí ni kò ṣe ṣe o, báyìí ni kò ṣe, ó ti mọ nǹkan tó yẹ kóhun ṣe. Tó wà ní mo fẹ́ sọ wa
Professor Ishaq Olede. Wọ́n jẹ́ registrar fún JAMB. Wọ́n jẹ́ Secretary General fún Supreme Council for Islamic Affairs. Wọ́n jẹ́ VC fún University of Ilorin fún àìmọye ọdún. Èyí tí máa fi gbé ládé ní pé ìgbàtà rẹ̀ ṣe kí ni wọ́n fẹ́ àpọ̀ èmi ń kó ọmọ mọ́ríkàsì wá sínú rábítà. Ẹlòmí tí ó mọ̀tàn rábítà ní tó bẹ̀rẹ̀ òun náà ń pàtàn rábítà. Ẹlòmí ń gbé sí ìfẹ́ inú ẹ̀ àwọn tí ò dá sí ó ń fi wọ́n síbẹ̀ ìgbé lágbàjá dá sí wọ́n sì dá sí. Ìlọrin tẹ́ ti rí pé àwọn ará Ìlọrin ò dá sí Ìlọrin ò dá sí mo mọ̀ bẹ́ẹ̀ mi ò sì kó lọrin wá. Nígbàtà yan mufti wọ́n ní mo yan ọmọ Ìlọrin ẹni tí ó sọ yẹn kìí táwà lẹ́mí ẹ ṣe Ìlọrin kọlà arú èyí tí mufti kọ yẹn. Ìlọrin ẹ̀kọ́ nǹkan tó wà lẹ́mí ẹ̀ kó sọ òun ni so lábẹ́ eléyìí Professor Olóyèdé ọlọ́wọ́ kó jẹ́ kárí wọn pẹ́ ọmọ Amẹ́ríkàsì ni wọ́n ìyẹn kó fẹ́ fi ṣe láti ọmọ Abẹ́òkúta sí ni wọ́n èyí sọ́mọ̀ Ìlọrin ohun tó bá pẹ́ pé VC Ìlọrin University èyí sọ́mọ̀ ọbẹ̀ ọmọ Abẹ́òkúta ni wọ́n. So eléyìí ká fi palẹ̀ mọ́ ìjókòó ká sí mọ́ fádá ìjókòó lé lórí. Bàbá tó wá dá kalẹ̀ Ìlọrin àmọ́ ó máa kò gbé sí Ìlọrin torí Ìlọrin jẹ́ Jama'atu Nasril Islam tó ti ṣáájú. Eléyìí rábítà yìí kò ní jẹ́ Jama'atu Nasril Islam kò sì ní jẹ́ Supreme Council. Supreme Council ní líìgì ń jẹ́ fúnlẹ̀ Yorùbá. Ìjọ tó bẹ̀rẹ̀ Jama'atu Nasril Islam àwọn àfáà ló bẹ̀rẹ̀ àmọ́ nígbà ló di Supreme Council ó dọ̀bà tí Sultanu ń jẹ́ aláṣẹ. Ilẹ̀ Yorùbá sì yàtọ̀ sílẹ̀ Haúsá. Gbogbo àwọn lọ́balọ́ba yẹn tẹ́lẹ̀ rí àfáà ni wọ́n kí wọ́n tó dọ́là. Nílẹ̀ Yorùbá ń bí gbogbo ọba yẹn tó bá jẹ́ mùsùlùmí kò sí nǹkan tó ṣúọ̀ fún wa wípé ẹni tí ó padà gbapò ọba mùsùlùmí ni ó jẹ́. Nílẹ̀ Yorùbá ìdílé ọlọ́lọ́ba dé ìdílé tó mixi papọ̀ ni tó ní mùsùlùmí nínú tó ní kírísítẹ́nì nínú tó láwọn ẹlẹ́bọ nínú.
àwọn ìbílẹ̀ tó ní wọn nú. So ìyàtọ̀ nìyẹn, ìyàtọ̀ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ clear sí wa dáadáa, táà gbọ́dọ̀ dá papọ̀ mọ́ra wọn. ọ̀rọ̀ mi yẹn ní ṣókí kí wọ́n wá gbé ìṣẹ́jú a máa fún wa ní keynote address yẹn ọgbọ̀n ìṣẹ́jú. lẹ́yìn yẹn ẹni tó bá fẹ́ ṣe tààlíb àbí tààkíb àfiṣẹ́jú 5 kalẹ̀. ìbéèrè lórí nǹkan náà bá sọ àfiṣẹ́jú 5 kalẹ̀. gbogbo wọn la fẹ́ lónìí. Salamu alaikum. Gbogbo pọ́nmi bẹ́ẹ̀ bá ṣe àlìdókù báyìí. Wọ́n á bọ̀ dé ronú kí gbogbo kọ́mítì lápapọ̀ wọ́n ní ẹgbẹ́.